kọ́nìyàn bá wá ohun kó ṣe pàtàkì kó jẹ́ lógún kó mọmúláyà rẹ̀ èsì àrà kọ́ni nìyẹn àdá èsì kété pa àtòkùn kọ́ni kẹ́ a lò sí kó bá wá ohun ká ṣe ọ́ láǹfààní kó bá wá ohun ká múnú rẹ̀ dùn ohun ká fún ọ láyọ̀ ní ẹ kó rún pa rún sẹ̀ sí mójú kékeré mo jẹ dá ọ lágara ó ní ọ̀rọ̀ tòní o mo pe àkórí rẹ̀ ní lórí igi síkámórè ọkùnrin kan ní nífòfẹ́rẹ́ kó bá ọ lùkù orí 19 ẹsẹ̀ ìkẹrìnlébẹ̀ ọjà kò sáré ẹ̀rá kẹ́hìn ó kẹ́ẹ̀ṣọ́ ní fẹ́rẹ́fẹ́rẹ́ ó ti mú igi síkámórè nì ó ti mú gùn arìnrìn àwòtú kò fẹ́ pa kọ́ọ̀yàn bá sáré kò sáì lọ ó nu kéilé o kọ́ wá dẹ̀ jẹ́ pé òdì kejì rẹ̀ náà ni wí èsùn kéilé àjẹ́ pé òun fún ara rẹ̀ ó nu kéilé lórí igi síkámórè ibẹ̀ ló bá ọkùnrin oníkọ́yà gúngí láàrin sọmọdé àgbàlagbà ni kò ti tójú bọ́ ilé ó gan nìkan yín ọ̀nìkan jẹ́ pé ó ti yó lọ́ra èò ìjọba lọ́ra èò ìlú ọkùnrin ọ̀nì kúkúrú ni o ló gbà mọ́ ní kúkúrú bìlísì ṣùgbọ́n kó ti kúrú tòní èò rẹ̀ ọ̀fẹ́ yarọ èò ilé ó òní kó jẹ òní kónú àsùnwọ̀n rẹ̀ nínú báǹkì ó kúrú bẹ́ẹ̀ náà lè ti mọ ọ̀rọ̀ ọkàn torí kó bá dọ́gbẹ́ ọ̀nìkan ọ̀rọ̀ ọkàn ni a mọ̀ wí èò ìlú yẹ kàn nà lé lórí wí ọ̀rọ̀ kété ọ̀nìyàn ẹ̀yẹ kan ọ̀nìkan ṣoṣo olójú kòkòrò ọ̀nìyàn kẹ̀dá ko ó lé o ṣùgbọ́n ọ̀nì olúwa ọ̀bàjẹ́ ni ó kúrú síbẹ̀síbẹ̀ náà ní ìran rẹ̀ ó kúrú olójúwò all short sighted ọjọ́ nìkan jẹ́ pé elúpọ̀ ọ̀tọ̀ òkùlú ṣùgbọ́n ó gbajúgbajà ní inú ìwà òde bàjẹ́ nínú ẹ̀rẹ̀ ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ kò sọnù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọmọ ìran Ábúráhámù ni ọkùnrin ni ó jẹ́ òtòṣì lójú iráyé korinúgbẹ̀ kàn ń rí ọkọ rẹ̀ kàn ń rí kété lé kọ́kọ́ wọn yóò wé èso tòṣì ṣùgbọ́n lójú tẹ̀mí ó jẹ́ òtòṣì kò jẹ́ pé èó ẹ̀yọ̀ tán òṣì rẹ̀ ó jẹ́ òní kò wáí kiri kò wáí ká àrìnrìnrìn àrìsọtún àrìsòsì bí kẹ́yẹ kẹ́ lọ sí gan-an á wá ò lọ síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èó ẹ̀yànjú ìṣòro rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sùtẹ́ lọ́rùn kọ̀yàn yóò rí nínú ohun ayé líbe nílé ìyá ó títí líjọ́ kan wí kó à ṣe kà á mọ̀ ọ́n sí kó à ṣe kó à mú láyọ̀ kó à ṣe kò jẹ́ pé ọkàn òun gan á rè balẹ̀ ó títí ó ti sàkété ipá kan mọ̀ láyé èsì kò pé o èdè sí kò fún láyọ̀ èsì kò mú òbàlẹ̀ ọkàn kò mú kó ọ̀rìyà gbọ́lẹ́jọ́ kan wí ọ́ nìkan wí ọ́ fẹ́ kọjá láàrin òlúran ó dẹ̀ ti gbòkìkì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wí ọ́ nìkan yà kàn pè ní Jésù ọmọ Dávìdì
ọmọ Ábúráhámù, ọmọ Ọlọ́run, kó dẹ̀ tí a mú ìgbàlà oore ọ̀fẹ́ kó yá mú wọn kété ọ̀nìyàn. Ọ̀rẹ́ wa ò wí ọ̀ní o bóyá yóò fún un ní òye, bóyá yóò fún un láyọ̀, bóyá yóò fún un ní òtẹ́lọ́rùn, bóyá yóò gbà ń kò lọ́ọ́ kété ìbí ọkàn, òdálẹ́bi ọkàn kọrin mọ́lẹ̀, bóyá yóò dí àlàfo kẹ́ láàrin ayé rẹ̀ kó jẹ́ pé yóò di, bóyá yóò mú un ní òbálàjà pẹ̀lú Ọlọ́run Olódùmarè. Onírì gbọ́ o, olórí tí mi tìtì wí Jésù ti lé àárín òlú gbàkọ́rẹ́ asúnmọ́wájú, ó rí i pé ènìyàn ti pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́, ikò tí a ṣe ọ̀dọ̀ọ̀dọ̀ òun dẹ̀ fẹ́ rí lójúkojú. Kọ̀ọ̀kọ̀rẹ́ a ṣe ni pé ọjà àpòyà dàbí ọgbọ́n. Ìwọ náà kọ́ bá wẹ̀ wá ògbàlà lóní, ó gbọ́dọ̀ dàbí ọgbọ́n. Òun bá a gbà, kọ́ bá a gbà ká ná ọ, òun náà lọ aná sí i. Ẹ sọ ni kèṣù fẹ́ kẹ́ rí òtànṣán òmọ́lẹ̀ ògbàlà, ẹ sọ ni kèṣù fẹ́ kẹ́ rọ̀nà àbáyọ, ṣùgbọ́n ọkùnrin wàá yá rí kọ́lọ́ra rẹ̀ wí ọlọ́rẹ̀lẹ̀ ọ̀rẹ́ra rẹ̀ sílẹ̀ pátápátá láti mú òpòǹgbẹ Jésù nì láti mú wá sí ojúṣe. Onímúgùgì ni o, kétékì olùgbàlà náà dẹ̀ rí ọtí rọkàn rẹ̀ arínúròde olùmọ̀ràn ọkàn ní Jésù ra ọ̀rẹ́ Sákéù. Ìṣe ló a sọ̀kalẹ̀ lónìí, ìrákẹ́ lálẹ́ gan kan fẹ́ rí Jésù gan yà á lẹ́rù wí kí Jésù ti mọ̀ wí ọ̀nìkan lórí igi. Lónìí o ló gbàlà ká yí ọnú ayé rẹ, ká yí ọnú ilé rẹ. Ìwọ náà kọ́ gbọ́ mi lónìí náà bá kọ́ bá lè gbàgbọ́ lónìí náà ni Jésù á mú gbàlà rẹ̀ ká mú yí ọnú ayé rẹ̀. Ó gba gbàlà kí Jésù mú kó o. Èwì màá ti ronú àsì. Èwì mọ̀ lójọ́ mọ̀ eyín tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá ti yà á rí àlùfáà lẹ́bẹ̀ rọ́. Èwì mo ti kọ́ ilé kan kó Ọlọ́run. Èwì òmùrìn ọmọ wí inú ẹ̀ṣẹ̀ ní ìgbé. Ìgbà Jésù yìí rẹ̀ wọ́n á lọ sílé rẹ̀ náà ní sílẹ̀kù ilé rẹ̀ sílẹ̀ gbaragada o. Ó gbàlejò Jésù Kristi lọ́nà àkànṣe. Kà mú ọ wí ọkàn ní o ti ṣetán. Ó lè ṣetán fúnra ara rẹ̀ láìsọ ní tí lọ́gbọ̀ngbọ̀n láti yí kò nínú oko ẹ̀ṣẹ̀ rẹ̀ láti gba ìgbé ayé titun ni. Kéde mú ní ojúlówó wọlé yìí wọ́n fẹ́ sí Jésù. Kọ́ fẹ̀ṣẹ̀ sílẹ̀ wí rọ́ wí ọ́ ti di bámbá kú. Wí nínú ẹ̀ṣẹ̀ mẹ́wàá kọ̀ ẹ́ dá. Wíwọ́ ti jọ mẹ́sìn lébẹ̀. Wí ọkàn kó kú. Wí ọ̀rọ̀ àlè yíyan. Wí ọkàn kó kú. Wí ugbó mímu. Wí ọkàn kó kú. Wí sìgá mímu. Wí ọkàn kó kú. Káà yí ìwé káà jí ó. Wí ọkàn kó kú. Káà digun ajalè. Wí ọkàn kó kú. Káà ṣètò kàn ti jí ní gbé kàn dé gbé ó lọ́ọ̀yàn ra olé rẹ̀. Wí ọkàn kó kú. Kàn pani ajayé. Wí ọkàn kó kú. Kàn so ìgùn. Kàn yí ọnú ẹgbẹ́ ẹ̀mùlẹ̀ torí agbára torí ipò. Wí ẹ̀ṣẹ̀ kan kó kú. Wà á di ọmọ ọ̀rọ̀. Jésù yóò àgbénú ọkàn rẹ kẹ̀ṣẹ̀ àgbébẹ̀. Ẹ̀mí èṣù yóò àgbébẹ̀ kí ẹ̀mí Ọlọ́run kẹ̀rẹ̀ á ṣe àkóso ibẹ̀. Nínú ayé Sákéù àgbé òde ọ̀nà kìráyé mọ̀ sẹ́lẹ̀ṣẹ̀ òyípadà títún oyí ọbẹ̀ o ní kété kan gba Jésù ó bẹ̀rẹ̀ ní gbangba lílarun rẹ̀ gbàgà láìsọ ní kọ́ wí èmi lè yí Olúwa o wí àbọ̀ òun ní mi hàn kò ń kójọ kọjọ lójú tẹ́lẹ̀ wọn àpè kòkò yàn tálákà ikọ̀ bá lọ ni kò ń mọ ọ̀nà èrú gbankún lọ́rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ gẹ́gẹ́ bí gómìnà gẹ́gẹ́ bí ọba kò ń gbọ́sẹ̀ lé ọ̀yà ọlọ́yà kò ń gbọ́sẹ̀ lé ohun onú wọn àríyá ṣe kinní kan wọn á dá padà lọ́nà òlọ́pọ̀ mẹ́rin wọn kì í ṣe oyè ọmú ayọ̀ àti dùnnú ọmú gba òdáríjì ni lónìí náà bá kó bá ronú padà ẹ̀ṣẹ̀ rẹ tí orí kété ẹ̀ṣẹ̀ kan ti ṣe látẹ̀yìn á
oore ọ̀fẹ́ àìkọ́ pé ọlọ́run á fagilé wàá rí á farahàn lówájú ọlọ́run bí ọ̀nìkan jẹ́ pé ẹ̀dẹ̀ṣẹ̀ rí n kì í Jésù ń ṣe lè yí ni o n kò rí ọ̀fẹ́ rẹ̀ ṣe lè yí ni o kọ́ bá ti yí ọ̀nà ayé rẹ̀ n kọ́ rẹ̀ àṣebá níbi kọ́ ẹ̀ àní pé orí igi síkámórè kò gùn ni orí igi ìgbéraga orí igi èó ọlà kọ́ nìní orí igi kọ́ yọ dedere ju ẹlẹgbẹ́ rẹ̀ múrìn kọ́ láǹfààní kò lùpò kò líkété òun láyé wàá já kó sọ̀kalẹ̀ síbẹ̀ láti bẹ̀ wàá sọ̀kalẹ̀ kọ́ bá a lò gbàlà wàá rẹ ara rẹ sílẹ̀ wàá jọ ara rẹ wàá pa búrúbúrú wàá Jésù Kristi wọlé ní kétékété ọkàn mi lè yí o mo ṣípayá mo kọ ẹ̀ṣẹ̀ mi sílẹ̀ dáríjì mí mo lè gbàgbọ́ pé ikú àtàjíǹde lórí igi àgbélébú fún ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ mi ni ajakunmọ́ gbà á mọ́ra àìtorí tẹ̀ ni mo ṣe kú kọ́mọ bá kú lẹ́lẹ́rẹ̀ kejì a kọ orúkọ rẹ̀ sínú ìwé òye torí pé bẹ́ẹ̀lì ìwé ẹ̀ sọ́rúkọ múrin lábẹ́ ọ̀run kan mú kóni nípasẹ̀ yìí kan yọ̀ mú gbàálà àyàfi orúkọ Jésù Kristi òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run láyé rẹ̀ kí Jésù.